ètò tó tún dé dájí ẹ jẹ́ ká gbọ́ mọ́mí ẹ jẹ́ ká gbọ́ Ṣèyí ọmọ Oyèwálé Mr. Shemite látọ́kùn ètò Fàájì Unlimited. tó ǹjẹ́ olúwa wa orúkọ tiẹ̀ ti gbayì tó ní gbogbo ayé kò tó jẹ́ pé láti ẹnu ọmọ mú àti ẹnu ọmọ rìnsẹ̀ ló ti gbé múyìn pé dáadáa níwọ ọlọ́run lẹ́yìn ọlọ́run tó bá Fàájì Unlimited lẹ́tọ̀ tó tún gorí afẹ́fẹ́ ní ìkànnì Saka tẹlifíṣọ̀n ní YouTube tẹ̀ tí ń gbádùn wa kí wọ́n fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè tó jẹ́ ká tún pàdé lórí ètò tóní torí pé kò sẹ́ni tó bá ọlọ́run ṣe májẹ̀mú tọ́lọ́run sì fún sàtífíkẹ́ẹ̀tì pé yóò dọ̀la ṣùgbọ́n ọlọ́run ọba mi tó ń pa wá mọ́ kábíyèsí rẹ o lórí ètò tòní bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ìgbádùn làwa wà fún fàájì làwa wà fún ibi tá ti ń gbé àwọn olórin eléré àti àwọn òṣèré wá sórí ètò lónìí bó ti ní àlejò kan nínú stúdíò ìlú mọ̀ọ́ká olórin ni wọ́n àgbà ọ̀jẹ̀ làwọn náà níbi ká kọrin ká ṣe àríyá àwọn náà ni Olúwaṣeun Michael Ìgè Lẹ́gẹ̀yẹ aka Òkìkí Ọlá Jésù wọ́n ti wà nínú stúdíò pẹ̀lú mi Òkìkí Ọlá Jésù ẹ bá mi kí àwọn ará ilé. ẹ ṣé mo dúpẹ́ orúkọ Jésù Ọlọ́run àrùn gbogbo wa lọ́wọ́ orúkọ mi ni aka Òkìkí Ọlá Jésù tí gbogbo èèyàn mọ̀ sí alias Lẹ́gẹ̀yẹ mo dúpẹ́ pọ̀. ẹ káàbọ̀ tabaníkàwò ta ni Òkìkí Ọlá Jésù gangan ọmọ bíbí ìlú bo níyìn ń bò lẹ ti wá. ẹ ṣé olóòtú Òkìkí Ọlá Jésù jẹ́ ọmọ bíbí ìlú Iléṣà abími nílùú Ìpènìdó. ní ìlú Iléṣà. abími nílùú Ìpènìdó. ọ̀dà tabaníkàwò bá ṣe ń gbọ́ Òkìkí Ọlá Jésù mo ti wà lóde eré kan tí mo rí tí ẹ̀dà lójó bolẹ̀ tí gbogbo ẹ̀ tó mì tìtì tó milẹ̀ tìtì mo mọ̀ pé tí mo ń wò yìí tálẹ̀ǹtì rèé ṣé àjogúnbá ni àbí báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan ṣé àjogúnbá ni àbí àdáyébá àbí báwo. ẹ ṣé olóòtú wa tálẹ́ǹtì Ọlọ́run mi láti ìgbà tí mo ti wà ní primary school tí àwọn tíṣà bá ń kọ́ wa orin lèmi máa ń kọ. orin lẹ́yìn máa ń kọ nígbà tẹ́yìn wà léèwé abẹ́ ẹ̀rọ lọ́hùn. orin lèmi ń kọ so Ọlọ́run ló fi ṣe mí títí dọjọ́ alẹ́ mi. yẹn ni pé kápẹ́ ẹ̀ tí ẹ̀ kọrin iṣẹ́ wo lẹ̀ bá ṣe. káti ẹni pé mi kọrin máa yà kú ni o torí orin ni bí iṣẹ́ mi. lẹ́yìn orin náà ni tábàlíkà wá wò ó tó àwo orin mélòó báyìí tí ẹ ti gbé jáde. ẹ ṣé olóòtú mi ì tí ì ṣe àwo kankan live ni mo ṣe láti gbà tí mo ti bẹ̀rẹ̀ eré mi live cassette pọ̀ lórí náà ẹ̀ ń gbégbèsè láti ṣe nǹkan kan lórí record. à ń gbégbèsè láti ṣe record lágbára Ọlọ́run láìpẹ́ Ọlọ́run á ṣe ní ìrọ̀rùn àtàwọn ká wo olórin ẹni tó ń kọrin tó ń lọ òde eré ṣáṣáṣá àwọn obìnrin á máa ṣùgbà ẹ̀ lọ́tún lọ́sì ilé àti kún rẹpẹtẹ báyìí ìyàwó ti tó bí mélòó ọmọ ti tó bí mélòó. lórúkọ Jésù àti ìníjú ìyàwó kan lọ ọpọlọ la fi ń ṣe. adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ orin kíkọ ìlù lílù entertainment àwọn àsìkò kan máa ń wà tó jẹ́ pé á dàbí ẹni pé ṣọ́nà mi sì lọ́nà yìí tá dàbí pé ó súyàn tí rẹ̀wẹ̀sì á fẹ́ wá ǹjẹ́ àkókò kankan wà tí ẹ ti wò pé ṣé máa lè tẹ̀síwájú pẹ̀lú orin kíkọ yìí. ẹ ṣé olóòtú mo rántí nígbà kan tá a lọ sí òde eré tó kọ́kọ́ jẹ́ pé ọjọ́ tí màá lo máìkì 1984 àgbà sóòyẹ ní 20 naira ń gbà yẹ. lọ́jọ́ náà lọ 20 naira 20 naira lọ́jọ́ náà lọ so ìgbà tá a bẹ̀rẹ̀ eré wọ́n dájà sílẹ̀ ń gbà yẹ tó fi di pé ojú àgbo fọ́ so ibi tí mo ti lọ gba owó máa yẹ ní pé òun máa gba owó padà mo máa ń pé kò sówó ó di gbàgbó ó di station mo sì àsùn oorun ọjọ́ méjì ní station gbogbo àwọn band boys ti sá lọ so ìgbà tán sọ mo ní mi ti rówó ibo ni mo fẹ́ rí 20 naira nígbà yẹn ṣe highest money tó jẹ́ pé owó tó lágbára ni mo níbo ni mo ti fẹ́ rí so later on náà sọ pé bàbá yẹn pé tọ̀ ẹni tó ṣe ẹ fi ilẹ̀ tó bá lówó ó máa dá owó padà so àìmọye àwọn challenges lóríṣiríṣi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo láforítì. àyẹn àforítì ló ṣohun gbogbo ó dáa kò sólórin tàbí òṣèré bó ṣe tó wà eléré ìdárayá wọ́n máa ń ní ẹnìkan tó máa ń pò bíi role model
ta ni ẹ̀yin ń wò bí àwòkọ́ṣe pé mò ń wò láti dàbí ẹni báyìí, ta ni àwòkọ́ṣe yín? ẹ ṣé olóòtú, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bàbá mi King Sunny Adé. Bàbá nìyẹn, bàbá àgbà Aládégẹyè kọ́lọ́run kó bá mi lọ́ra ẹ̀mí wọn. Àwọn ni mo máa ń wò because bàbá yẹ ó kó gbogbo àwọn ọmọdé mọ́ra. Ọjọ́ kan a jọ pàdé ní Ilé Grammar School ní Iléṣà. Bàbá fẹ́ ṣeré àti débẹ̀ ní nǹkan bíi 12, so bàbá fẹ́ bẹ̀rẹ̀ eré ní nǹkan bíi 2 àti mo lọ dọ̀bálẹ̀ mo kí bàbá ní káyìí ti ṣeré wa, wọ́n fún aláyé tó yẹ pé àwa òkè adẹ̀ ti pawó tá ti satisfy. Bàbá you are blessed sir, so a ní àti ṣetán. Bàbá ní kò sí wàhálà, ọ̀dọ̀ wọn ni wá jókòó sí títí tán fi parí eré. Àwọn lẹ̀ ń wò gẹ́gẹ́ bí model. Ó dà, ó náà lẹ̀ ń gbọ́ yẹn nílé iṣẹ́ Saka Television náà la wà, ó ń tẹ̀síwájú. Ẹ tún máa bá wa pàdé ní season 2 pẹ̀lú interview àti ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Òkìkíọlá Jésù. Ẹ má gbé kúrò níbẹ̀.